Ọlọ́run ló máa pín wa. Ọlọ́run. Yes, Ọlọ́run ló pín Egypt àti Israeli. Bẹ́ẹ̀ni. Israeli wà ní Egypt. Hallelujah. Hallelujah. Àwọn ọmọ Egypt gbógun ti Israeli. Wọ́n fún wọn ní wàhálà, wọ́n fún wọn ní ìdààmú. Àwọn yẹn pariwo, wọ́n kígbe pé ìyà yìí ti pọ̀ jù. Wọ́n lọ bá ọba Fáráò kó dín wàhálà wọn kù. Ọba Fáráò tún fi kú fún wọn. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fún àrùn wa pé Mósè ó yá lọ kó ọmọ ìjáde kó ní Ísírẹ́lì. Hallelujah. Hallelujah. Bí orílẹ̀-èdè kan ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ bá fẹ́ gbógun ti orílẹ̀-èdè kejì, Ọlọ́run máa pàṣẹ, ó máa yọ ẹnìkan láti máa kó àwọn àyànfẹ́ tiẹ̀ kó láàrin wọn. Ọlọ́run lè ṣe é, ẹ bẹ́ẹ̀ ká fi ìtàjẹ̀ sílẹ̀ sí. Tó bá tó àìgbọ̀dọ̀ Ọlọ́run pé ẹnìkan rabi èdè kan bẹ́ẹ̀ ni ní Hausa, ní Yorùbá, ní Igbo, tábàdí èdè kan tó fẹ́ suppress ọmọlàkejì ẹ̀ pé àwọn ò ní gbà pé àwọn nìkan ṣe olóko máa rú Nàìjíríà, Ọlọ́run máa fúnra ẹ̀ fà wá yíyọ. Yes, Ọlọ́run máa ṣe tábà kíkó náà máa dá wa lóhùn. Tọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa kú dédé àsìkò yẹ ká alẹ́ káàárọ̀ ẹ káàsán ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa lónìí ọ̀dọ̀ bàbá wa Venerable Superior Evangelist Adéoyè Obadiah JP ti ìjọ Celestial Church of Christ Promised Land Cathedral. Àwọn la wà lọ́dọ̀ wọn lónìí. Ẹ gbọ́ nípa ìtumọ̀ ẹ̀mí lọ́kàn. Ẹ wo ọ̀nà àbáyọ wo ló wà fórílẹ̀-èdè Nàìjíríà gangan. Àṣírí ńlá padà tú. Àṣírí ńlá nìyí látẹnu wòlíì Ọlọ́run yìí lórí ọ̀nà wo la máa gbà tí ó fi jẹ́ orílẹ̀-èdè tó ń pè lórílẹ̀-èdè Nàìjíríà. Níbo ló máa já sí? Bàbá tó pẹpẹ àṣírí wọ́n sọ ǹjẹ́ àwọn nǹkan yìí ti ṣẹlẹ̀ ṣáájú àsìkò yìí àbí ò ṣẹlẹ̀ rí nígbà kan rí nínú Bíbélì. Ẹ wo gbogbo ẹ̀ òun ni bàbá wa tí wọ́n mẹ́nubà tí wọ́n sì fún olúkúlùkù ní ọ̀nà àbáyọ. Ẹ wo bí ìdàpọ̀ àbí wíwá ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà sílẹ̀ Nàìjíríà kí lọ́lọ́run sọ ní àtọ̀dọ̀ tiwọn. Ẹ dákun àpín Nàìjíríà kí l'Olúwa sọ gangan. Ẹ farabalẹ̀ ẹ bá ń gbọ́ nǹkan tí bàbá sọ kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lórí ìbéèrè tàbí àdúrà ìfẹ̀míṣọ́nà àtohunkóhun tẹ́ ẹ bá fẹ́ látọ̀dọ̀ bàbá wa Venerable Superior Evangelist Adéoyè Obadiah JP. Kí wọ́n bá wa fi ẹ̀mí kí wọ́n bá yín fi ẹ̀mí tọ́nà. Bákan náà ni ẹ láǹfààní bẹ́ẹ̀ ṣe ń wò ẹ máa share ẹ jẹ́ kó máa wọ ìgboro ayé lọ, ẹ jẹ́ kó máa dé ọ̀dọ̀ gbogbo ènìyàn, gbogbo àwọn olólùfẹ́ wa kí wọ́n lè mọ̀ wípé wòlíì kan tó ń bẹ. Bẹ́ẹ̀ ni ẹ wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò torí pé mi ò rọ́jọ́ mọ́ṣọ́lókò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé dákun bá ń subscribe sí channel yìí, ẹ bá mi share ẹ like ẹ comment ẹ béèrè ìbéèrè látàrí tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ kú dédé àsìkò yìí ibi gbogbo tẹ́ ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ wa. Orí ìkànnì wa náà la tún kàn sí lónìí nígbà tá a wà lọ́dọ̀ bàbá wa bàbá aládùúrà tí wọ́n tún jẹ́ wòlíì àtajínrere káàkiri àgbáńlá ayé ẹ̀ tá a mọ̀ sí Venerable Superior Evangelist Adéoyè Obadiah JP ti ìjọ Celestial Church of Christ Promised Land Cathedral. Ọ̀dọ̀ wọn bàbá náà la kalẹ̀ sí lónìí tí ṣe ọjọ́ 16 oṣù kejì ọdún 2026. Kí ló gbé wa débí? Lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé torí pé bàbá jẹ́ ẹni tó ti nírìírí nínú Ọlọ́run àti nípa tara àti nípa tẹ̀mí tí wọ́n sì rìn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tán ti rí oríṣiríṣi nǹkan tó ń lọ àti pé gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run ó ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan tá a fẹ́ béèrè lọ́wọ́ bàbá tí wọ́n láǹfààní àti dá wa lóhùn tí wọ́n ó sì jíṣẹ́ Olódùmarè lọ́rùn wọn gẹ́gẹ́ bí ìṣe wọn bí wọ́n ṣe máa ń sọ tọ́ba òkè sì máa ń gbà fún wọn. Fún díẹ̀ yìí ẹ bá farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí bàbá fẹ́ sọ. Ẹ wà láǹfààní àti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti pè wọ́n pé bàbá ẹ gbàdúrà fún mi ẹ bá mi ṣọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì dá mi lójú wípé Ọlọ́run bàbá wa Adéoyè Obadiah JP
kò ní í já yín kulẹ̀ lábẹ́ àkòrí bó ti ń kórí. Ẹ̀yin ṣáà farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá máa sọ kẹ́ àwájọ yìí rí ẹ̀ wò. Ǹjẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ rí àbí ò tí ì ṣẹlẹ̀ rí? Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń gbé yín lọ sọ́dọ̀ bàbá kí wọ́n kọ́kọ́ bá wa fi àdúrà bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba, Ọlọ́run ọ̀ṣọ́fà. Bàbá ẹ kú dédé àsìkò yìí sà. ẹ ṣí. Bàbá ẹ bá ń gbàdúrà fún àwọn èèyàn nínú ilé torí wọ́n fẹ́ gbọ́ àdúrà gẹ́gẹ́ bí wòlíì. Jehovah Mímọ́, Jésù Kristi, mímọ́, Michael mímọ́, Ọlọ́run alààyè, a dúpẹ́ lọ́wọ́ rẹ Olúwa ṣe. pé o dẹ̀ mí wá sí, ó wà pẹ̀lú wa láti wà láàyè. Bẹ́ẹ̀ni, Olúwa gbọpẹ́ wa. àmín, Mo wá fi orílẹ̀-èdè Nàìjíríà síwájú Ọlọ́run lágbára lórúkọ Jésù. Orílẹ̀-èdè bá wa ṣàtúnṣe ẹ̀. àmín, Gbogbo ìdàrúdàpọ̀ bá wa mú kúrò. àmín, Mi ò gbọ́ tirẹ̀, o gbọ́ tèmi, Olúwa bá wa ṣẹ. àmín, Ìyanu kó ṣẹlẹ̀ ayé wa. àmín, Jésù Olúwa wa. àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ti mọ̀ bẹ́ẹ̀ mi bá ṣé mi àṣe máa wí nìyẹn pé tá a bá ti rí wòlíì aládùúrà ni wọn kì í ṣòro mọ̀. Ẹ rí àdúrà tí bàbá ṣe ó ti ṣe rẹ́gí fún gbogbo wa. Ẹ já lọ sójú iṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa lónìí. Bàbá ẹ má bínú a ní àwọn ìbéèrè bíi mélòó kan láti béèrè lọ́wọ́ yín sà gẹ́gẹ́ bí wòlíì àtàjíǹrere tó sì ti rìn ní ìrírí nínú Ọlọ́run àti nínú ìrìn àjò káàkiri àgbáyé. Ẹ dákun sà pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí torí ẹ̀yin àgbàlẹ̀ sọ gẹ́gẹ́ bí ìran Yorùbá pé bí àásù bá pé tara ẹni là á já. Lóòótọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pọ̀ káàkiri àgbáyé ṣùgbọ́n orílẹ̀‐èdè tiwa lọ́kàn wá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ẹ dákun gẹ́gẹ́ bí pàápàá jùlọ lórí ètò ààbò nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run tí mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbàlẹ̀ ti gbàdúrà fún orílẹ̀-èdè yìí tẹ̀sí tó ń gbàdúrà. Ẹ dákun kí lẹ rírí sí ọ̀rọ̀ yìí àti pé ìyárí ìgbà kan tí Ọlọ́run ti bá yín sọ̀rọ̀ lọ́rọ̀ lórí orílẹ̀-èdè yìí. Hallelujah. Hallelujah. Ohun tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe Nàìjíríà nìkan ló ti ṣẹlẹ̀. Gbogbo àgbáyé ni. Ọ̀rọ̀ náà kò lè lọ láì wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n ohun tó bá bàjẹ́, ohun tó burú tó bàjẹ́ onídàádúrà. Bẹ́ẹ̀ni. Èyí tó dẹ̀ dára onídàádúrà. Bẹ́ẹ̀ni. Nítorí ìdí ohun tó sọ yìí, a ti gbé ìpàdé àdúrà kan kalẹ̀ lórí òkè lórí ìjọ yìí. Bẹ́ẹ̀ni. Ní on the 9 March, a fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ náà kò lè lọ láwàá sí ìmúṣẹ. Olúwa sọ pé tó bá di àsìkò náà, orílẹ̀-èdè á dìde fún orílẹ̀-èdè, ìlú sí ìlú, bàbá sí ọmọ, ọmọ sí bàbá, òun ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n tí a bá gbàdúrà, àtúnṣe máa wà. Torí pé kò sí tí àdúrà ò lè ṣe. Àwa orílẹ̀-èdè Nàìjíríà sì ní ká kún fún àdúrà láti gbà wá. Tó àwa tí a bá jẹ́ àyànfẹ́ Ọlọ́run ló má tilẹ̀ ṣẹlẹ̀, ààbò Ọlọ́run á lè dá lórí ayé wa. Bẹ́ẹ̀ni, àdúrà la máa gbà. Àdúrà ni ọ̀dà lórí ọ̀rọ̀ tí ẹ sọ yìí ní òmù kí n tún béèrè gangan. Ẹni ẹgbẹ́ ètò ọ̀kan àdúrà kalẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù tó ń bọ̀ yẹn oṣù kẹta pé ẹ fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé lórí ètò ààbò nìkan ni àbí lórí àwọn nǹkan míì? Lórí ààbò àti ohun gbogbo bí Nàìjíríà ṣe wà yẹn ṣé ó dára ni. Rárá. Ebi pànìyàn. Ìyà jẹ àwọn ènìyàn. Ọ̀yàn ń kú. Gbogbo ohun tó ṣẹlẹ̀ lórí Nàìjíríà pọ̀ tí ò yẹ kó ṣẹlẹ̀. Òun làwọn tó lè fẹ́ gbàdúrà fún orílẹ̀ Nàìjíríà tó bá wà gbàgbọ́ pé àdúrà ló lè ṣe. Ọlọ́run ló lè ṣe, ọgbọ́n èèyàn ò lè ṣe. Hallelujah. Ọlọ́run ló lè ṣe. Àwa nígbàgbọ́ Ọlọ́run máa ṣe. Last year bá ṣe ṣe náà nìyẹn. This year àti máa ṣe bẹ́ẹ̀. Ọdọọdún là ń gbé ètò àdúrà yẹn kalẹ̀ láti gbàdúrà fún orílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu bàbá torí wọ́n ní ohun tí èèyàn bá ní òun ni ó fura ẹ̀mí ẹ̀ ọ̀nà téèyàn bá sì gbà téèyàn mọ̀ náà ní tọ̀. Ọmọ ní bàbá ní àwọn tí ń gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà àwọn sì ń tẹ̀síwájú láti máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà síwájú sí i. Ọ̀dà nǹkan tí mo fẹ́ béèrè ni pé bàbá ṣé ìjà àti rí ìgbà kan rí bóyá nínú Bíbélì tàbí nínú ìrìn àjò ayé tẹ́ ẹ ti rìn káàkiri àwọn ìlú
pàápàá jùlọ ẹja padà sínú ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ wípé irú ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sórílẹ̀-èdè kan rí nínú Bíbélì. ó ti ṣẹlẹ̀ káàkiri torí Olúwa sọ wípé nígbà tó bá tó àsìkò tí ìdájọ́ máa fi ara hàn ó ní orúkọ ló máa ṣẹlẹ̀ ó ní orílẹ̀-èdè àdé fún orílẹ̀-èdè ìlú àdìsẹ sí ìlú àtọ́sẹ́mi ọmọ lè sí bàbá lè sí ọmọ ṣùgbọ́n ọ̀rọ̀ náà lè lọ láyè wá sí ìmúṣẹ ó ti ṣẹlẹ̀ káàkiri ẹ̀wọ̀n ti Ísírẹ́lì àti Egypt wọ́n jà náà wọ́n para wọn gbogbo orílẹ̀-èdè ti ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ti di sórílẹ̀-èdè ọ̀rọ̀ Ọlọ́run lè máa wá sí ìmúṣẹ tó tí ò bá wá sí ìmúṣẹ a jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run lè sọ fún wa pé ó ní ọ̀rọ̀ kékeré ní ọ̀rọ̀ kì yóò lọ láwa sí ìmúṣẹ Ọlọ́run lè gbé ọ̀rọ̀ ẹ̀ka yóò para ẹ̀ lọ tó lè lọ wá sí ìmúṣẹ ó ti ṣẹlẹ̀ káàkiri kí Nàìjíríà nìkan ló ti ṣẹlẹ̀ èmi Liberia everywhere ló ti ṣẹlẹ̀. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí ẹ̀yin èèyàn wa nínú ilé bàbá ní ó ti ṣẹlẹ̀ káàkiri nínú ìwé mímọ́ ó sì ti ṣẹlẹ̀ lójú ayé báyìí àmọ́ bàbá ẹ má bínú èmi sì tún béèrè ìbéèrè kan gẹ́gẹ́ bí ajínrere ẹni ẹ̀mí lẹ́yìn tá a bá gbàdúrà ṣé kò sí nǹkan míì ìgbésẹ̀ tí ìjọba Nàìjíríà lè gbé torí ẹ̀yin lẹ́mọ̀ ní àdúrà wípé tó ká gbàdúrà ká gbààwẹ̀ òun ti yín ìjẹ́ àtòrí pé nínú Bíbélì náà a ti rí àkókò kan tá a gbọ́ pé ṣẹlẹ̀ sí bàbá wa Ábúráhámù tí ogun ṣàdédé dìde lójijì ní ká bàbá sọ pé ẹ lọ kó àwọn ẹrú kú jáde kí wọ́n wá kojú àwọn èèyàn burúkú yìí tí wọ́n bí tẹ́rọ́rìstì ajínigbé ajínipa táwa sì ń gbàdúrà gẹ́gẹ́ bí ètò àdúrà tẹ́yìn máa ń gbé kalẹ̀ gbogbo ìgbà ǹjẹ́ àrójúṣe kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. hallelujah. ohun tí a lè ṣe lẹ́yìn àdúrà hallelujah. bàbá hallelujah. láyé àwọn Ísírẹ́lì àwọn Ísírẹ́lì ológun wà tó bá ṣẹlẹ̀ níbi Ísírẹ́lì Dáfídì bàbá Dáfídì á pe Ọlọ́run abọ́dọ̀ sùn Ọlọ́run pé ok àwọn báyìí yàn wọ́n lọ jagun yẹn àwọn báyìí yàn wọ́n lọ jagun yẹn àwa ní Nàìjíríà ní sójà alọ́lọ́pàá bẹ́ẹ̀ni títorí ààbò la ṣe ní sójà títorí ààbò la ṣe ní àwọn ọlọ́pàá títorí ààbò la ṣe ní àwọn navy àwọn yẹn lọ ní bàbá wa Tinubu máa ń lò láti lọ dáàbò bo àwọn ọmọ wa tó lẹ́yìn Nàìjíríà táwọn ogun jà àwọn yẹn ni nígbà táwa ti gbàdúrà Ọlọ́run rọ̀ àwọn ológun wa lágbára ṣùgbọ́n àdúrà kó máa fi bẹ̀rẹ̀ àwa yan àwọn ológun rẹ̀ síbẹ̀ ṣùgbọ́n kí ó tó lè ṣeé ṣe àwọn politician wa àwọn náà gbọ́dọ̀ jẹ́ mímọ́ pẹ̀lú Ọlọ́run hallelujah hallelujah. wọn ẹnìkan gbọ́dọ̀ máa gbé ẹnìkan máa gbé kó máa sọ̀kalẹ̀ gbogbo àgbẹ̀ gbọ́dọ̀ bí Tinubu bá gbé àwọn tó kò bá gbé bí Tinubu bá gbé táwọn tó kò bá gbé ààbò lè ṣẹlẹ̀ tí ìmọ̀ ọ̀bá sọ̀kan ní orí Nàìjíríà yìí kò lè ṣàbò torí hallelujah bí Tinubu wà lọ́rọ̀ yẹn ní ṣe àwọn kan wà ní Nàìjíríà tí ò fẹ́ kó wà níbẹ̀ àṣírí hallelujah bẹ́ẹ̀ni àwọn kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ò fẹ́ kí Tinubu wà lórí ipò yẹn so àwọn tí ò fẹ́ kó wà lórí ipò yẹn àwọn náà máa gbógun kí àwọn tẹ́rọ̀sì kó máa pọ̀ sí bẹ́ẹ̀ni hallelujah ó máa gbógun kó máa pọ̀ sí tó kíjọba kó bá lè bàjẹ́ ṣùgbọ́n Tinubu president Nàìjíríà fúnra ẹ̀ ló máa gba Ọlọ́run nínú ayé ẹ̀ àgbájé sínú ayé ẹ̀ láti lè fún ní ọgbọ́n àti ìwà tí òye tó máa fi tó hallelujah lẹ́jọ́ mẹ́ta àwọn gbọ́ pé àwọn kan ṣe kúkú náà bẹ́ẹ̀ni fún àti Tinubu hallelujah so tí president bá ní ọgbọ́n Ọlọ́run àti ìmọ̀ Ọlọ́run àti Ọlọ́run àwọn tó máa yàn láti bá ṣiṣẹ́ Ọlọ́run máa sọ fún èèyàn lè fi ọ̀tá ẹ̀ ṣe ọ̀rẹ́ lápọ̀tá ṣe ọ̀rẹ́ Ọlọ́run àgbà ẹ̀ òun ni hallelujah irú àwọn tó yàn àwọn tó ṣe kúkú ẹ̀ sí last time tí mo gbọ́ rúmọ̀ sí ẹ̀ mi ò sí mẹ́ o tùmọ̀ mo gbọ́ pé àwọn kan di kú sí ìjọba Tinubu láti bà ìjọba ẹ̀ jẹ́ ọ̀tá olóyìn wọn síbẹ̀ náà hallelujah ṣùgbọ́n ọ̀tá ló jẹ́ fún ṣùgbọ́n tí ó bá gbàdúrà ọgbọ́n tó máa fi wọn àwọn tó máa ṣe tiẹ̀ Ọlọ́run á yàn fún hallelujah kò ní yan àwọn tó máa ṣekú pa mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù ikú òní bàbá bá yẹn. àmín. jẹ́ mo nígbàgbọ́ pé Ọlọ́run yàn síbẹ̀. bẹ́ẹ̀ni. ẹ nígbàgbọ́ pé Ọlọ́run ló yàn Tinubu. hallelujah. mo nígbàgbọ́ pé Ọlọ́run yàn Tinubu síbẹ̀.
mi ò kí ṣe politician but mo mọ̀ pé ọlọ́run ló síbẹ̀ àpẹjẹ máa ń gbọ́ ọlọ́run ló síbẹ̀ ni pé nígbà tí ó fẹ́ campaign ṣé 2023 ni àbí ó fẹ́ campaign bàbá yẹn sọ wípé èmi ló kàn hallelujah ó ní èmi ló kàn and then as a minority President Tinubu is a minority that time bẹ́ẹ̀ni understand me and at the same time the president of the country that time that's Buhari is aggressive is aggressive that was also boss up pé èmi ló kàn hallelujah nígbà tó pọ̀ olókàn tó lè jẹ́ minority ó dẹ̀ wọlé ìbò yẹn nígbà tó dìbò understand me wàá mọ̀ pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni bẹ́ẹ̀ni iṣẹ́ ọwọ́ Ọlọ́run ló gbé bẹ́ẹ̀ bàbá ẹ ló máa kó fayé ẹ̀ fún Ọlọ́run láti lè kó Nàìjíríà délẹ̀ lérí kó fayé ẹ̀ fún Ọlọ́run kó fayé ẹ̀ fọ́lọ́run bẹ́ẹ̀ ló lè máa gbàdúrà. tí ẹ ṣeun bàbá ẹ̀yin yẹn wà nínú ilé ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu bàbá wa superior evangelist Adéoyè Ọbádáyàrí bàbá ní ojúṣe kan àbí ọ̀nà kan gbòógì ni pé kí ẹ̀yin aṣíwájú pàápàá jùlọ kẹ́ ẹ fi ayé yín fún Ọlọ́run láti lè darí wa ká lè bá a dé ilẹ̀ ìlérí bàbá gẹ́gẹ́ bí gbólóhùn kan tẹ́ ẹ lò wípé èmi lọ́kàn pé Ọlọ́run ló yàn Bọ́lá Tinubu àwọn kan ṣe analysis àbí statistics náà pé wípé láàrin gbogbo àwọn tó ti jọ ń ṣèjọba kò tí ì fẹ́ẹ̀ síjọba tí àwọn tẹ́rọ́rìsì pààyàn rẹpẹtẹ báyìí ṣùgbọ́n gbòdàyè Tinubu àwọn kan wá sọ pé bóyá torí pọ́ jẹ́ Yorùbá ni àbí torí pé ọ̀rọ̀ tó ti sọ ń ṣáájú wípé èmi lọ́kàn kí ni ìgbàgbọ́ tí ń lú lọ́rọ̀ hallelujah hallelujah ohun tó lè fà á tí wàhálà lè pọ̀ sí ni pé ayé kò tọ́ ayé ó kọ òótọ́ wá pé níbi tí ayọ̀bá ti wà èṣù máa dúró níbẹ̀ bẹ́ẹ̀ni a fẹ́ sọ ẹ̀ tó mọ̀ ṣe jà láìmọ̀ ṣe bẹ́ẹ̀ni ó tó bá gún nìyẹn wọ́n fẹ́ for example I told you before mi ò kí ṣe politician bẹ́ẹ̀ni àmọ́ bàbá yẹn yọ sọ́sídì kó tó lọ síbẹ̀ ló sọ pé òun máa yọ sọ́sídì gbogbo àtọ́kọ̀ pé fún bẹ́ẹ̀ gbọ́n ló Amẹ́ríkà ló pé àwọn máa yọ sọ́sídì nígbà tó lébẹ̀ ọ yọ nígbà tó yọ àwọn kan wà tó ń kó owó yẹn jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn ò jẹ́ lówó yẹn kó jẹ ṣé inú wọn máa dùn láyé inú wọn ò ní dùn bí ìjọba yẹn máa ṣe bàjẹ́ ló máa dúró sí ohun tó fà á tí wàhálà ṣe pọ̀ sí nìyẹn bẹ̀ kò yé àwọn ènìyàn hallelujah kò yé àwọn ènìyàn tó bá pé wàhálà yẹn ṣe pọ̀ sí láti kó Tinubu nìyẹn kí ṣe bóyá èmi lóko ló fa wàhálà yẹn torí pé oúnjẹ tó gbà lẹ́nu àwọn adánìkan jẹ oúnjẹ tó gbà lẹ́nu àwọn adánìkan jẹ pé èmi ni tí ò lálẹ́ ọmọ làkèjì wọn òun ló fa wàhálà tí jábìsì pọ̀ ní Nàìjíríà àwọn ló gbógun dìde àwọn ni tí wọ́n sì fi ń jà á láti ilẹ̀ Haúsá títí wọ ilẹ̀ Yorùbá lọ ilẹ̀ Ìgbò tí wọ́n tẹ̀ wá dábì kankan sí. ó dábì kankan sí ó dábì kankan sí àwa tá a jẹ́ ọmọ Yorùbá nísìnyí la máa dìde àdúrà tí a fẹ́ kó kàn wá. ó ti kàn wá rẹ́dì. ó lè ní kàn wá rẹ́dì. a máa dìde àdúrà ni ká máa gbàdúrà kó náà bá tún orílẹ̀-èdè ṣe kó lè tún Nàìjíríà ṣe kó tún Yorùbá ṣe ẹni tó bá jẹ gbè ló máa kú gbì ẹni tó bá jẹ gbè yẹ kó kú gbì àwọn tá a bá wọn jẹ tá a bá wọn rún lórúkọ Jésù àánú kú gbì. àmín. Bíbélì sọ fún wa pé ìjì máa jà lọ́tún ó máa jà lósì ó ní ìgbọ́n kò ní kàn wá àyànfẹ́ tó ogun máa jà láti wà ó yẹ kí gbogbo èèyàn fa ayé ẹ̀ fún Jésù nísìnyí ìwọ́n tó wà yẹ kí ìjẹ́ kó fà kí ìjẹ́ kó kàn ẹ́ tó wà yẹ kí ìjẹ́ kó jalè ẹ̀ fa ayé ẹ̀ fún Jésù Jésù ló lè ṣe. Jésù ló lè ṣe é. Bẹ́ẹ̀ni. Ọ̀dà bàbá ní ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tẹ́ ẹ ti ń bá wa bọ̀ láti àárọ̀ bàbá mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè nígbà tá a wọnú ilé ìjọsìn yìí a ti ń gbọ́ tẹ́lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ojú wa wá rí pàápàá wípé ẹ ní ètò kan tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ láti ọjọ́ kẹjọ oṣù kẹta tó ń bọ̀ yìí tẹ́ ẹ pè ní ọ̀sẹ̀ ìyìnrere ǹjẹ́ ẹ lè túbọ̀
tan ìmọ́lẹ̀ sí ètò yìí fún gbogbo àwọn yìí lólùfẹ́ yìí tí wọ́n gbọ́ yìí. hallelujah. hallelujah. ní ìjọ wa ní Promise Land níbí alẹ́ ètò kan tá a gbé kalẹ̀ tá a pè ní evangelism week. ó máa bẹ̀rẹ̀ ní oṣù kẹta ní ọjọ́ kẹjọ sí ọjọ́ kàádógún. ní ọjọ́ kẹjọ yẹn a máa polongo Jésù káàkiri orílẹ̀-èdè sí Èkó káàkiri. tó bá dọjọ́ Monday láago 9 a máa kọ́ ayọ̀ sílé Olúwa níbi a máa gbàdúrà fún èdè Nàìjíríà. gbogbo ìdààmú ìtàjẹ̀ sílẹ̀ ẹlẹ́sìn mẹ̀sẹ̀lẹ́yàmẹ̀yà a máa fi bú Ọlọ́run máa gbàdúrà wa. tó bá dé tún dé aago 4 ìrọ̀lẹ́ a tún máa jáde sí ìgboro Èkó a tún máa polongo Jésù káàkiri. tó bá dé ní on the 10 ọjọ́ Tuesday a ní program kan pè ní Hour of Freedom. àkókò ìmìnira àkókò ìtúsílẹ̀. ó pé 18 years láti bẹ̀rẹ̀ program yẹn. a ti pè Mega 99 ló máa bá a kọrin orin ẹ̀mí fún wa. a ti pa àwọn mínísítà 2 tó máa bá a gbàdúrà tá a máa sì sọjí a máa jẹ a máa mu níbẹ̀. tó bá di ọjọ́ Wednesday a fẹ́ ṣètọrẹ àánú fún àwọn aláìní àwọn opó àwọn aláìní bàbá torí pé Olúwa ní kí àṣà kábàlẹ̀ àánú gbà. àti pé a lè rí pé ìyà pọ̀ lórí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà rí nǹkan tó máa jẹ. a fẹ́ ṣàánú fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí onígbàgbọ́. tó bá di Thursday a máa ṣe ìsọjí láti aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 alẹ́. Saturday Friday a máa ṣe ìsọjí láti aago 5 ìrọ̀lẹ́ sí aago 6. tó bá di Saturday a máa ṣe sẹ́mínà fún ìgbéyàwó fún ìgbéyàwó àmì ìsàbẹ̀jì lápè fún sẹ́mínà yẹn. tó bá di Sunday a máa ṣọpẹ́ fún Ọlọ́run pé Olúwa ṣe o a pé àwọn àgbààgbà láti wá bá wa ṣàjọyọ̀ yìí púrógrámù yẹn. ọdọọdún la ṣe púrógrámù yẹn. ǹjẹ́ gbogbo èèyàn lẹ pè àbí ìjọ nìkan náà lẹ retí? gbogbo èèyàn pátápátá la pè láti on the 9 yẹn sí on the 15 gbogbo èèyàn la pè. tó ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń gbọ́ ètò yìí bàbá wa Venerable Superior Evangelist Adéoyè Ọbádáyà ti ìjọ Celestial Church of Christ Promise Land Cathedral wọ́n sọ òun lẹ ti gbọ́ yìí lórí ètò ọlọ́sẹ̀ kan gbáko tí wọ́n máa ń ṣe bí wọ́n ṣe ṣe lọ́dọọdún rèé. wọ́n ní ìtọ́dún yìí náà kò ní gbẹ̀yìn. àwọn tẹ̀ fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn Kristi àti ẹ̀yin náà tẹ́ jẹ́ lẹ́sìn míì pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn kájọ rin ìrìn àjò yìí. olórin ẹ̀mí oríṣiríṣi ní ọ̀wà ń kalẹ̀ àtàwọn ìránṣẹ́ Ọlọ́run. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá mú hàn lójú òwòrán yín. ẹ láǹfààní àti pè wọ́n bóyá ẹ̀yin fẹ́ tẹ̀ ṣèrànlọ́wọ́ fún wọn àbí ẹ fẹ́ kí wọ́n kàn gbàdúrà fún yín àbí kí wọ́n bá yín ṣọ́nà lórí ohunkóhun. bàbá wọn ò níṣẹ́ míì ju ìpè tí Ọlọ́run pè wọ́n tí wọ́n sì jẹ́ lọ. ẹ pè wọ́n wọn ó sì dá yín lóhùn. ẹ máa bá wa a sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwa àti àwọn láàrin àwa àti ẹ̀yin. bàbá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àwọn ọ̀rọ̀ Ọlọ́run àbí ká sọ pé lọ́dọ̀ tí wàá lè pè ní àmọ̀ràn lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì káfí kó pọ̀ wò lẹ́ni fún àwọn ènìyàn. hallelujah. hallelujah. ìmọ̀ràn báwọn èèyàn ni pé torí bí orílẹ̀-èdè ṣe ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti lùsọ wọ́n ti sọ ìrètí nù fún ìdíkọ̀ àti èkejì. àwọn tí a rò pé ó ti tọ́ fún ọmọ àwọn rò pé bóyá ayé yìí ó dẹ̀ ti sú wọn. ṣùgbọ́n ìmọ̀ràn mi pé ẹ má jẹ́ kí ayé kó sú yín o. Ọlọ́run tẹ́ gbẹ́kẹ̀lé kò sí tó lè ṣe o. yàpá wa lọ sí ìwé Ezekiel jẹ́ kí lọ sí ìwé Ezekiel chapter 37 verse 3 only verse 3 Ezekiel 3 Ezekiel 37 verse 3. ó ní ó sì mú mi rìn yí wọn ká sì wò ọ̀pọ̀lọpọ̀ ó sì wí fún mi pé ọmọ ènìyàn egungun wọ̀nyí lè yè èmi sì wí pé Olúwa Ọlọ́run ìwọ ni ó lè mọ̀.
hallelujah. ara bí tá a kà yẹn ọlọ́run sọ fún Èsíkáẹ́lì ló mú lọ síbi egungun ènìyàn egun tó ti gbẹ ọlọ́run bẹ Èsíkáẹ́lì pé ṣégun ilé yè Èsíkáẹ́lì ò lè dá question yẹn ó ní bàbá wọn ló mọ o tó pé kò rí irú ẹ̀ rí ìyẹn ni pé Nàìjíríà táwa yìí ó sì lè yè hallelujah ìwọ tí ó ti rọ ayé ẹ pin má rọ ayé ẹ pin tàbí bá sọ pé kò lè dáa fún ẹ ó sì máa dáa fún ẹ nígbà tí Olúwa pè lọ́wọ́ Èsíkáẹ́lì pé ṣégun ilé yè Olúwa ló mọ̀ Olúwa sọ pé sọ tẹ́lẹ̀ sí egungun yẹn ó sọ tẹ́lẹ̀ sí egungun yẹn dẹ̀ yé ó di alààyè padà torí egungun yẹn ti ìrètí wọn ti pín wọn ò ní ìrètí pín kí alàdìgbọ́n ti Lásárù tó kú tó sì ń rùn hallelujah egun ẹran ti wà lára ẹ̀ orí ti wà ẹsẹ̀ ti wà apá ti wà ṣùgbọ́n eléyìí egun nìkan ló wà lára ẹ̀ kò sí ẹran mọ́ kò sí èso mọ́ kò sí ẹ̀jẹ̀ mọ́ kò sí omi mọ́ Ọlọ́run sọ pé ṣé egun yìí lè yè Olúwa sọ pé sàtọ̀tẹ́lẹ̀ sí egun yẹn Èsíkáẹ́lì sàtọ̀tẹ́lẹ̀ sí egun lè yè ó dẹ̀ di alààyè wọ́n á gbà ilé yìí wọ́n tí ò rí tí ìrètí ẹ ti pé báyẹ̀ kí ìrètí ẹ ti pé báyẹ̀ kí ìrètí ẹ pé ó sì máa di alààyè padà ohun tí a rí pé kò lè tó ó sì máa ṣẹ́kù fún ẹ ènìyàn ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Nàìjíríà tá a wà yìí ó sì máa dára tó iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni Ọlọ́run kì í tó fi ṣẹ́wẹ̀ kó bàjẹ́ jábá ti ní Ọlọ́run tá a gbọ́ Ọlọ́run gbọ́ mo máa dáa fún wa mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀mí tá a máa fi gba Ọlọ́run gbọ́ tá a máa fi gba Jésù gbọ́ ohun tó ti kú láyé wa lórí Nàìjíríà ní àgọ́ra wa nínú ẹbí wa nínú ìjọ wa agbẹ́ ìgbà tá a fi gba Jésù gbọ́ tó máa fi yè Ọlọ́run dáa fún wa Jésù Olúwa wa. àmín lórúkọ Jésù. Ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa bàbá ẹ má bínú ẹjá fi eléyìí ká fi káàdì ọ̀rọ̀ yẹn lẹ̀ nínú àwọn wàásù yín òun ni ìbéèrè yìí ti jẹyọ ẹ̀yin gẹ́gẹ́ bí ibi tẹ́ ẹ kà fún wa nínú gbólóhùn yẹn ni pé ó ní ṣe egungun yìí ó lè yè arákùnrin náà dá Ọlọ́run lóhùn pé òun ló yé ṣùgbọ́n ó padà yè egungun náà padà yè wọ́n á fẹ́ béèrè ìbéèrè yìí ìbéèrè ọ̀hún náà lọ báyìí pé àwọn ọ̀ràn tó wà Nàìjíríà yìí bíi ká sọ pé ìran mẹ́ta Haúsá Yorùbá àti Ìgbò nítorí bí orílẹ̀-èdè yìí ṣe dàbí orílẹ̀-èdè tó jẹ́ pé egungun gbígbẹ ni ó mú kí orílẹ̀-èdè àwọn Biafra sọ pé àwọn ń lọ Yorùbá lòun ń lọ ìbéèrè tèmi rèé gẹ́gẹ́ bí oníbéèrè sá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti ẹni tó ti rìn káàkiri àgbáyé tó ti lórí nínú nǹkan èjọ possible nítorí nǹkan tó ṣẹlẹ̀ yìí kí àwọn orílẹ̀-èdè yìí dá dúró yẹn ni pé orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ hallelujah ó possible kò dẹ̀ possible ok ohun tó fà á tí Biafra fẹ́ lọ tí Yorùbá náà tó kọ́ fẹ́ lọ ó ń torí pé orílẹ̀-èdè ti gbẹ ṣùgbọ́n egun gbígbẹ orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ṣe di alààyè ok ohun tó fà á ní pé bí mo ṣe rí ọkọ̀ tí èmi for example bàbá wa Buhari ó ní president of Nigeria from the north nígbà kan rí nísìnyí Yorùbá is president of Nigeria now president Tinubu bí Tinubu bá kúrò níbẹ̀ tá a bá fẹ́ ṣe kó dára àwọn Ìgbò ló yẹ kó ní president of Nigeria kò sì lè ṣeé ṣe wọ́n àti oníṣe ṣe wọ́n ti tó lẹ̀ wọ́n á ṣe ṣe ìgbésẹ̀ tó máa gbé ẹ̀ tó máa fi ṣe ṣe tí yóò bá wá ṣe é ṣe tí Nàìjíríà bá máa pín Ọlọ́run ló máa pín wa Ọlọ́run yes Ọlọ́run ló pín Egypt àti Israeli bẹ́ẹ̀ni Israeli wà ní Egypt hallelujah àwọn ọmọ Egypt gbógun ti Israeli wọ́n fún wọn ní wàhálà wọ́n fún wọn ní ìdààmú àwọn yẹn pariwo wọ́n kígbe pé ìyà yìí ti pọ̀ jù wọ́n lọ bá ọba Fáráò kó dín wàhálà wọn kù ọba Fáráò tún fi kú fún wọn bẹ́ẹ̀ni Ọlọ́run fún ara wa pé Mósè ó yá lọ kó ọmọ ìjáde kó ní Ísírẹ́lì hallelujah bí orílẹ̀-èdè kan ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ bá fẹ́ gbógun ti orílẹ̀-èdè kejì Ọlọ́run máa pàṣẹ ó máa yan ẹnìkan láti máa kó àwọn àyànfẹ́ tiẹ̀ kó láàrin wọn Ọlọ́run ló lè ṣe ẹ bẹ́ẹ̀ ká fi ìtàjẹ̀ sílẹ̀ ṣe tó bá tó àìkúrò Ọlọ́run
pé ẹnìkan rabi Yorùbá yá èdè kan bẹ́ẹ̀ ni. ní Hausa ní Yorùbá ní Ìgbò tábàdí èdè kan tó fẹ́ suppress ọmọlàkejì ẹ̀ pé àwọn ò ní gbà pé àwọn nìkan ṣe lóko máa rú Nàìjíríà Ọlọ́run máa fúnra ẹ̀ fà wá yíyọ. Yes ọlọ́mọ ṣe tábà kíkó lọ́wọ́ ọmọdé wa lóhùn àmọ́ṣẹ́ ẹ̀ kígbe ni ìyá yìí ti pọ̀ jù ó. Bàbá Yes ọ̀rọ̀ yín yé mi o ṣùgbọ́n tá a bá ní ká wò ó lọ́dọ̀ àwọn méjèèjì bẹ́ẹ̀ pàápàá jùlọ Haúsá àti Yorùbá àti Biafra bẹ́ẹ̀ wọ́n ti ń pariwo ọjọ́ pé ìyà yìí máa pọ̀ ilé yìí ṣe kálukú ẹni tí ń kọ̀wé lọ́ọ̀lù àwọn irú àwọn Yorùbá sí àwọn kọ̀wé lọ síbi tí wọ́n ti so wá pọ̀ Biafra àwọn tẹ̀ ti lọ orílẹ̀-èdè kan tí wọ́n ti lọ declare ara wọn wọ́n ti pariwo tó ṣé kò tí ì tún. tí wọ́n bá pariwo táwọn ìbá dé ọ̀dọ̀ Ọlọ́run tọ́rìn rí pé ó tó àlùkò láti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run àgbà kó ṣe é ṣe. ṣùgbọ́n ó ṣeé ṣe kó possible. ó ṣe kó possible ó ṣe kó possible. àwọn kan ní kò ní Nàìjíríà ò lè pín láyéláyé. hallelujah hallelujah. kò sí òtún òṣìṣẹ́ láyé yìí. ṣùgbọ́n a gbọ́dọ̀ wo advantages tó wà ní pínpín àti ìgbàjá wà ìṣọ̀kan. hallelujah. kí ẹ tó pín kárí pé Yorùbá fẹ́ lọ kí Yorùbá fẹ́ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà kó wo advantage tó wà níbẹ̀ àti disadvantage tó wà níbẹ̀ kó compare méjì kó tó gbé gbèsè. bí Ìgbò bá fẹ́ lọ kí Ìgbò wo disadvantage àti advantage tó wà níbẹ̀ tí mo bá lọ o ṣé ó ní advantage fún mi ṣé advantage ló pọ̀ ju disadvantage fún mi tó wáyé pé tó pọ̀ jù ni ó lè ṣe bẹ́ẹ̀ wáyé pé Hausa ló fẹ́ lọ káwọn mílíọ̀nù kó wo disadvantage àti advantage tó wà ń bẹ̀. tó wà ń bẹ̀ tó pé èèyàn lè kúrò níbì kan kó lọ sínú ìparun. tó pé àkígbe pé àwọn kígbe kó wọ́n fẹ́ lọ torí ìyà ló ń jẹ wọ́n ló sọ pé wọ́n fẹ́ lọ tó bá lọ kí ìyà yẹn tó bá tó pọ̀ jù tó ń jẹ wọ́n kí ni èrè wọn pé wọ́n kúrò. So let them think the advantage and advantage tó wà lẹ́yìn pípín àti kí wọ́n dúró. àdúpẹ́ lọ́wọ́ yìí sà gẹ́gẹ́ bí òwe àwọn àgbà wọ́n ní bí ọ̀rọ̀ bá kànkè tọkànlẹ̀ kó kúbi tí àá ti sí ìdí rèé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa ọ̀rọ̀ bàbá wa superior venerable superior evangelist Adéoyè Ọbádáyà JP àwọn ilẹ̀ tí ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò bàbá ẹ̀ ní bínú ẹ̀ tún bá wa dáhùn béèrè yìí sí lórí gbólóhùn tí mo béèrè kẹ́yìn náà ni torí nínú àwọn ọ̀rọ̀ yìí mo ti ń rí àwọn ìbéèrè mú jáde ẹni ó ṣeé ṣe kí Nàìjíríà pín ó sì ṣeé ṣe kó má ṣeé ṣe pẹ̀lú àwọn òdì tí ẹ mú jáde ṣùgbọ́n láìpẹ́ yìí ìjọba àgbáyé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ní inú ilé agbára tiwọn wọ́n jókòó wípé bí wọ́n ṣe ń pa Kìrìsìtẹ́nì pàápàá jùlọ lókè ọya ní Nàìjíríà pé àwọn ti wá jókòó àwa rò pé kò sí solution ju wípé orílẹ̀-èdè Nàìjíríà pín kí kálukú bíi sóòlù 6 tí ìwé ìròyìn gbé nígbà yìí náà lọ́hùn so gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ìpele bíi dáhùn méjì ni gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àtẹ tó ti ní ìrírí ǹjẹ́ tí Amẹ́ríkà bá sọ pé òun máa dá sọ̀rọ̀ Nàìjíríà tó lá advantage kan ìyẹn ni àǹfààní tí Amẹ́ríkà bá dá sí ọ̀rọ̀ Nàìjíríà tá a bá pè wọ́n kó wá bá wa dá sí wọ́n lè dá sí ṣùgbọ́n tá a bá pè wọ́n kò yẹ kó wá dá sí tó pé àwọn náà ní wàhálà lórí èrè tí wọ́n lọ́tọ̀ tá a bá pè wọ́n kó wá dá sí wọ́n lè wá ṣùgbọ́n tá a bá pè wọ́n kò yẹ kó wá dá sí tó pé àwọn náà ní òkè èso tó bá wọn jà lọ kò sórí ètò ní òkè èso tiẹ̀. bẹ́ẹ̀ni. hallelujah nígbà tí pípa àgbà christian èmi náà rí pé wọ́n pa muslim náà wọ́n pa christian ní Nàìjíríà. bẹ́ẹ̀ni. wọ́n pa christian wọ́n pa muslim. kò sẹ́ni tí wọ́n dá sí. ṣùgbọ́n ìkan lè ju kan lọ. hallelujah ohun tí mo lè advance orí Amẹ́ríkà ni tí báyìí pé lóòótọ́ ní Nàìjíríà fẹ́ kọ́ wá ibi tí wọ́n ti ń pa àwọn èèyàn yẹn ibi tí wọ́n ti ń pa àwọn èèyàn yẹn àwọn tó ń pa àwọn èèyàn yẹn
kí Amẹ́ríkà lọ síbẹ̀ kó fèsì wọn. kó fèsì wọn kó ràn wá lọ́wọ́ níbẹ̀ tó kí ìpànìyàn bá lè kó lè dá dúró kó lè dá lóde Nàìjíríà. àmọ̀ràn wo lẹ ní fún àwọn PFN CAN gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ bọ́ọ̀dì Kristẹni? hallelujah hallelujah. àmọ̀ràn mímú Christian ni pé fún CAN ni pé kí a ṣòwọ́pọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti fi àdúrà ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ torí pé àwa la mọ Ọlọ́run tá a bá pè ibà mo lè sọ pé gómìnà Nàìjíríà yìí ọwọ́ CAN ló wà. CAN mo mí pé we Christian bẹ́ẹ̀ni tí mo bá ṣọ̀kan jákèjọ́ Ọlọ́run wa bẹ́ẹ̀ni ó máa dá wa lóhùn. Ẹgbọ́n Ọlọ́run sọ ní Sódómù àti Gòmórà ni bẹ́ẹ̀ni Sódómù àti Gòmórà nígbà tí Ọlọ́run tó fíṣítì Ábúráhámù ní Genesis chapter 18 tọ́lọ̀ fíṣítì Ábúráhámù nígbà tí ó wá sọ fún màlẹ́kà méjì pé kó lọ Sódómù àti Gòmórà kó lọ pa bẹ̀rù pé ìgbé wọn ẹ̀ṣẹ̀ wọn ti tó ọ̀dọ̀ wọn. ọlágbára tù. hallelujah. bẹ́ẹ̀ni Ọlọ́run sọ pé mi ò lè ṣaláìsọ fún Ábúráhámù ọ̀rẹ́ mi o tó fẹ́ ṣe yẹn nígbà tó sọ fún Ábúráhámù torí Lọ́ọ̀tù àbúrò Ábúráhámù wà ní Sódómù. bẹ́ẹ̀ni Ábúráhámù wá sọ pé bàbá jọ tó bá rí 50 ènìyàn níbẹ̀ tó jẹ́ olódodo ṣé wàá pa bẹ̀rù? ó ní rárá. Bàbá ní rárá. Ó sọ títí di èèyàn 10. Bàbá ní tó bá rí èèyàn 10 níbẹ̀ ò ní pa Sódómù pọ̀ ṣùgbọ́n àárín èèyàn 10 níbẹ̀ ló pa bẹ̀rù. Bí a bá rí èèyàn bí 20, 30, 50, 100 fún Christian tó jẹ́ onígbàgbọ́ tó gba Jésù gbọ́ tá a bá ké pè lóde Nàìjíríà Ọlọ́run máa tú wa lẹ̀. Ìyẹn ni pé àwa Christian pàápàá a lọ́wọ́ sí ọ̀rọ̀ náà. hallelujah. Àwa onígbàgbọ́ tá a gba onígbàgbọ́ a ní sí a ní lọ́wọ́ a ní lọ́rùn níbẹ̀. Tá a bá ní Ọlọ́run lè ta wá kóra wájú tá a kú Ọlọ́run wa ó máa dá wa lọ́wọ́. kábíyèsí Ọlọ́run. So gbogbo èèyàn olólùfẹ́ wa tẹ́ ẹ ti wà pẹ̀lú wa láti bí 30 ìṣẹ́jú tó ti lé dáadáa tí a ti ń bá bàbá wa Venerable Superior Evangelist Obadiah Adéoyè JP ti ìjọ Celestial Church of Christ Promised Land Cathedral tẹ́ ti ń bá wọn pàdé. Bí mo ṣe ń sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń wò lójú òòrùn yín láǹfààní àti pé bàbá lórí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ nípa tẹ̀mí kí wọ́n bá yín gbàdúrà ní o wọ́n bá yín fẹ̀mí sọ́nà ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí àwọn ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe fún Ọlọ́run nípa àṣẹ iṣẹ́ Ọlọ́run ẹ pé bàbá wọ́n máa bá yín sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí òtítọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ òun ni títí ìgbà míì tẹ́ẹ̀tún láǹfààní àti máa bá wọn pàdé lórí ìkànnì yìí mo sọ fún ọ wípé àlàáfíà Ọlọ́run ó wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé o ó dàbọ̀.